Ìbà o, ìbà. Ìbà o, ìbà. Ìbà o, ìbà. Ìbà Olódùmarè, alápánlá ọba tó ṣolé ayé ró, ọba lánàá, ọba lónìí o. Ọba títí ayé àìnípẹ̀kun o. Ọba tí máa ń ràn yàn iṣẹ́ tí sì ń fàyà tì í. Alápánlá ọba tó ṣolé ayé ró. Olódù ọmọ àrè, ọba tó ga fíofío tí ọ̀nà láfiwé o. Okòrìbìtì tí ṣọ̀tá lórí ní pìṣín. Olódùmarè o. Ọba tó fọ̀run ṣèbùgbé o. Ó wá filé ayé ṣàpótí ìtìsẹ̀. Alápá kábíkábí. Ọba mi àrà, ọba lánàá, ọba lónìí, ọba títí ayé àìnípẹ̀kun o. Olódùmarè o. Ẹ̀kẹrin nínú náà lérú, ẹ̀kẹta nínú túbú, ẹ̀kejì nínú okìnìún. Arúgbó ojú àdàgbà mọ́ tẹ̀pá o. Àdàgbà mọ́ lo gíláàsì, bàbá mi létí ọ̀fẹ́ o. Olódùmarè ni mò ń peré o. Olódùmarè o. Mo ṣe bàrẹ́ o. Mo ṣe bàrẹ́ o. Mo ṣí fìlà lórí o. Mo júbà Olódùmarè. Ìbàrẹ́ o. Ìṣáyà. Ọba akiri ṣóre o. Ọba aṣóre kiri o. Ọba tó tó ń gbogbo lódù. Nínú ìwé onígbàgbọ́, Olódùmarè o. Ọjọ́ kìíní ó dá ìmọ́lẹ̀. Ọjọ́ kejì òfurufú ni o. Ọjọ́ kẹta ìyàngbẹ́lẹ̀ àtewéko. Ọjọ́ kẹrin o oòrùn òṣùpá àti ìràwọ̀. Ọjọ́ karùn-ún ẹranko ẹyẹ àtẹja ojú ọ̀run, àtẹjẹ ẹja tí gbénú ibú àtẹyẹ ojú ọ̀run. Ọjọ́ kẹfà ìlú Olódùmarè dá àwa èèyàn. Ó dá wa sílé ayé. Ó wá ní ká máa ṣaláṣẹ lórí gbogbo ohun tóun ti dá pátápátá sórílẹ̀ alàyè. Àtẹwé àtewéko, àtẹranko ògbẹ́, àtẹjanúbú. Olódùmarè fàwa èèyàn. Ó fi wá ṣo lórí gbogbo wọn. Ó ní ẹ máa lò wọ́n fún ìwúlò ara yín. Ìbàrẹ̀ Olódùmarè lẹ́ẹ̀kan sí. Olódùmarè ló tún dá ayé o. Àwọn kan wà tó Olódùmarè ní ẹ máa ṣàwọn èèyàn yín. Ẹ máa bá ń fún wọn ní wọ́nì bí àṣeléèbú. Ẹ máa nà wọ́n pa tiẹ̀ pé wọ́n ti bá ti yà kúrò ní ẹ̀ṣẹ̀ tẹ́lẹ̀ mi Olódùmarè ọba tí mo fi wọ́n lé. Bẹ́ẹ̀ ni ayé ń bẹ o. Èèyàn sì wà. N ò jẹ́ bá wọn dáṣà kò sáyé. Ẹ̀yin ayé o. Ẹ dákun ẹ má dà mí lágbólu o. Ẹ jẹ́ mọ́ ṣọkọ́rọ̀ mi ọmọ jáde. Ẹ dákun o ẹ̀yin ayé. Ẹ má nà mí ń pa tiẹ̀. Ayé ń bẹ o. Mo júbà yín o. Ẹ̀yin ìyá mi ọ̀pákẹ́ ọ̀làkẹ́. Ẹ̀yin abiyamọ. Ẹ̀yin ìyá mi òṣòròǹgà. Ẹ̀yin tí ń bọ̀ mọ́ ṣòro níbi tó ti ga. Ẹ dákun mo fi ìrùyọ̀ yín o. Mo fi ìrùyọ̀ yín o. Mo fi ìrùyọ̀ yín o. Mo bá búrúbúrú o. Mo fi ìrùyọ̀ yín ayé o. Mo gbèdì fẹ̀yìn ayé. Ẹ bá ní òṣàyé o. Ọ̀dọ̀ ń ti pàdánù ọpọlọ o. Ìdínú tí wọn ò jẹ́ bá wọn dáṣà kò sáyé. Ọdúbà gbogbo yín o. Ẹ kò bẹ́lẹ́dù wá ti pé orí o. Orílẹ̀-èdè Nàìjíríà. Orílẹ̀-èdè là ń pè yín o, àmọ́ ẹ̀ ṣe orílẹ̀-èdè o. Ilé iṣẹ́ ni. Mo júbà gbogbo yín pátápátá. Pàápàá jùlọ níbi tèmi ti jáde. Ṣé ẹ mọ̀ pé mo mọ̀ sọ̀rọ̀ kan. Ọmọ àlèlè mi lójú abínú ẹni. Àmọ́ ọmọ ọkọ ni mí ń lé bàbá tó bí mi lọ́mọ. Mo júbà yín lápá Ifẹ̀. Ifẹ̀ North local government. Yàkóyú ọ̀tá mọ̀kùn. Ibi tí baba ńlá baba ti wá ti jáde wá nù. Ibi tí ìyá baba ti wá jáde wá. Ìpẹ́tùmọ̀dùnú nílé aṣọ̀gbẹ́. Mo júbà gbogbo yín o. Ifẹ̀ North náà ni. Mo júbà yín lẹ́dún àbọ̀. Òṣìfìlà bọ́kùn ìdìmú. Ìyàwó mi àkọ́kọ́ bí mo ti jáde wá nù. Mo wá júbà yín nílẹ̀ Olújì.
Olújí òkè igbó, ilẹ̀ Olújí lọ́ta àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Mo júbà gbogbo yín pátápátá o. Ìbà yín o. Mo dúpẹ́ àtìlẹ́yìn yín. Àwọn tí ń bẹ lẹ́yìn èmi àdìtú ọ̀rọ̀ Olódùmarè pọ̀. Ibi aya mi gangan tó dúró tì mí gbágbágbá nù ń tẹ̀lé mi kiri ni. Ọ faramọ́ pé gbogbo ohun tí ó bá ṣẹlẹ̀ kó ṣẹlẹ̀. Àdìtú ọ̀rọ̀ Olódùmarè gbọ́dọ̀ jẹ́ èèyàn lé ayé. Wọn ò gbọ́dọ̀ ṣe kí mọ́ fi ti yín ṣe ńlẹ̀ Olújí. Ilẹ̀ Olújí o, Oǹdó ẹ̀gìn. Wọn ò ní wá yín tì. Ẹ ṣé mo dúpẹ́. Gbogbo àgbáyé pátápátá o. Bàbá mi o, ẹlẹ́ṣin ògo arólà. Ìyá mi lẹ́kìtì Àfọlábí. Mo júbà yín. Bàbá mi Oòduà àpapọ̀ awo. Mo júbà yín o. Bẹ́nílì à ń jà. Ṣùgbọ́n síbẹ̀ mo júbà yín. Olódùmarè ó máa fún yín ṣe. Ẹ kú iṣẹ́ takuntakun tẹ́ ń ṣe ẹ̀ ní ṣìṣe o. Gbogbo ẹ̀yin tẹ́ ń fi ọkàn kan tẹ́ fi ń ṣe tilẹ̀ àwọn baba ńlá baba wa pátápátá. Mo júbà yín. Bàbá mi o, Sunday Adéyẹmọ Ìgbòho-Òòṣà, ẹni tí wọ́n ń tì sígbó tí sì ń tira ẹ̀ sójú ọ̀nà. Bàbá ẹ kú ọjọ́ bíi òní ní bí àṣà àwọn eléèbó 10/10 ọjọ́ 10 oṣù 10 ni mò ń perí o ní gbogbo ọdún pátápátá. Ọjọ́ mọ́ni gbàgbé ni nílẹ̀ Yorùbá káàárọ̀ àjíbí o. Bàbá mi olóyè Sunday Adéyẹmọ Ìgbòho-Òòṣà, ẹni tí wọ́n ń tì sígbó tí ń tira ẹ̀ sójú ọ̀nà. Ewé ẹgẹ́lẹ́ tí ò débìkà agbámú. Bàbá o, ẹ̀mí yín tó rọ́dùn ní yóò rí tẹ̀mí ìtayàtọmọ nínú owó ọmọ àìkú baálẹ̀ ọ̀rọ̀ láṣẹ Èdùmàrè. Bàbá mi o, ọ̀gá mi Ọláyọmí Koiki Media. Ìjẹ̀bú Ẹ̀wà, Ìjẹ̀bú ni kì í ṣẹ̀gbá Ẹ̀wà, Ìjẹ̀bú alárẹ̀. Bàbá àníwá yín tí o, tíṣu Yorùbá nation bá jiná tán, àní fi yín ṣàwátì, kò ní jó yín lẹ́nu láṣẹ Èdùmàrè. Àti gbogbo Yorùbá nation agitator ṣe pátápátá. Mo kí gbogbo yín nílé lóko àti lẹ́yìn odi. Olódùmarè ọba ó mọ̀ fún yín ṣe. Èmi àdìtú ọ̀rọ̀ Olódùmarè ni. Mo ti dé ká. Mo débè ó fẹ́nu ọkọ̀ ṣọlẹ̀ o. Mo tún dé kọ́lọ́kọ̀ ọmọ lè roko. Mo tún ti dé kọ́lọ́nà ọmọ lè rọ̀nà. Ẹ̀yin olólùfẹ́ mi àdìtú ọ̀rọ̀. Ọyẹ́ ìgbàpọ̀ tí yẹn wá nǹkan fìdílé. Ṣe mọ̀ pé bí ọba nídìí obìnrin dédé yẹ kú mọ́ lú o. Àfẹ̀yí tí ọba ṣẹwó kọ́. Mo ti dé sí yín lọ́rùn ní ẹ̀yin olólùfẹ́ mi nílé lóko àti lẹ́yìn odi. Ẹ gbàgbé gbogbo ètò kankan tí mo ti ń ṣe tẹ́lẹ̀ léyè ìṣòro ètò. Mo ti dé lọ́nà àrà, mo dé lọ́nà ìyanu. Ẹ̀yin olólùfẹ́ mi, mo ti fèèyàn mímọ̀ sọ̀rọ̀. Bẹ́ẹ̀ ni o, mo rìnrìn àjò nílẹ̀ adúláwọ̀. Bí wọ́n bá tí ì láǹfààní láti rìnrìn àjò lọ síbòmíì yàtọ̀ sílẹ̀ adúláwọ̀, àmọ́ ó kéré kọ̀ kéré. A ti rin ọ̀pọ̀lọpọ̀ ìrìn àjò nílẹ̀ adúláwọ̀. A sì ti fèèyàn mímọ̀ sọ̀rọ̀ ní Ghana, ní Togo, Ivory Coast, Mali, Burkina Faso, Nigeria, Benin Republic. Gbogbo nǹkan òòṣà wọn pátápátá. Gbogbo nǹkan òòṣà wọn pátápátá, gbogbo ẹ̀ làwa ti dé o. A sì ti rí dájú pé ilẹ̀ Yorùbá káàárọ̀ àjíbí o. Àwọn nǹkan ẹ̀sìn àbáláyé baba ńlá baba wa àwa ti gbá rìsáàsì àti rí pé ń bẹ ní gbogbo ilẹ̀ adúláwọ̀ pátápátá. Nọ́mbà 1 nílẹ̀ Yorùbá ní gbogbo adúláwọ̀. Ẹ má jẹ́ ń tàn yín. Àwa yìí débẹ̀ níbi ń bá sọ fún yín pé iná ń jó lórí omi, ẹ dákun ẹ bèrè lọ́wọ́ èmi àdìtú ọ̀rọ̀ Olódùmarè pé ń lọ rèé kérú ẹ̀ wá wọn sì kó fún yín. Bẹ́ẹ̀ ni o, ilẹ̀ Yorùbá ò ṣeé fọwọ́ rọ́ sẹ́yìn. Ẹ̀sìn àwọn baba ńlá baba wa, àwọn èèbó wọ́n mọ̀ gbọ́n. Wọ́n tètè gbá rìsáàsì ní early age wọn. Ẹ̀yin èèbó ni wọ́n sọ pé gbogbo nǹkan tá a ní nílẹ̀ Yorùbá bí nǹkan ìṣẹ̀ǹbáyé wa ló wúlò fún wọn. Àjàn Abìjà bàbá ẹ káre o. Ọmọ yín lè nínú ẹgbẹ́ ANCP. Bàbá Abìjà àwọn ni wọ́n kọ́kọ́ gbé áńṣẹ̀tì sílé ayé. Àwọn èèbó gbà á, wọ́n fi ṣe áńṣẹ̀tì, wọ́n gbé lọ sọ́dọ̀ wọn lọ́hùn.
wọ́n ṣe àǹṣẹ̀tì wá ilẹ̀ Yorùbá ló ní àǹṣẹ̀tì tá ń lò ẹ̀ mọ́ jẹ́ ń tàn yín. Ẹ ń bá ní nǹkan ṣẹ̀ṣẹ̀ wa ò sí. Àwọn ìyá wa àwọn bàbá wa àwọn èbó funfun wọ́n sì fi nǹkan dúdú bò wọ́n lójú, wọ́n fi ike gba góòlù lọ́wọ́ wọn, wọ́n sì fi búrẹ́dì kó wọn lómi ọbẹ̀ lọ. Wọ́n wá tún fi wọ́n ṣẹrú, àwọn bàbá tiwa àtàwọn ìyá tiwa. Àwọn èbó wọ́n wá mú wọn, wọ́n wá sọ wọ́n dẹrú, wọ́n wá kó nǹkan burúkú sí wọn nínú ṣẹ̀mọ́ tí wọ́n fi wọlé sí wọn lára. Ẹ̀sìn ni o, ẹ̀sìn ìgbàgbọ́, ẹ̀sìn mùsùlùmí. Wọ́n sì fi wọlé sí àwọn baba ńlá baba wa lọ́rùn. Wọ́n ní kí wọ́n mọ kọ̀ǹfúṣì àwa tá a járọ̀ ọmọdọ́mọ. Bèbí sì ti wá ṣẹ́jú báyìí o, kí láti ṣe orí ọmọ tó tóbi o. Bèbí ṣẹ́jú. Ní tó mú bèbí ṣẹ́jú ẹ mọ́ jẹ́ ń tàn yín. Ẹ̀mí kan ti wọnú bèbí, wọ́n wá mú bèbí ṣẹ́jú. Gbogbo àwọn ọ̀rọ̀ tí wọ́n ti pa fún wa wá já síta gbangba. Èmi bẹ́ẹ̀ ṣe ń wò mí ẹlẹ́sìn kìrìsìtẹ́nì ni mí. Bẹ́ẹ̀ ni mo sì nígbàgbọ́ pé Jésù wá sáyé lóòótọ́. Ó kú, ó sì jíǹde lọ́jọ́ kẹta. Nínú gbogbo àwọn màlàíkà tó Olódùmarè bá rán wá sílé ayé, Jésù wà lára àwọn tó jẹ́ àkọ́kọ́ nọ́mbà 1 ni o. Torí pé Jésù nìkan ló kú tó sì jíǹde. Bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni mo ṣe ń sọ fún yín pé ẹ ń bá sọ pé Jésù ò ní dé mọ́ irọ́ ni. Jésù ó dé, àmọ́ Jésù oníkálukú ni ó dé. Bí kú bá ti pa ojú ẹnìkan dé, Jésù rẹ̀ ti dénú ẹ mọ́ jẹ́ ń tàn yín. Bẹ́ẹ̀ ni o, ẹ mọ̀ ní Jésù ò lè dé mọ́. Ẹ̀sìn ìgbàgbọ́ ẹ̀sìn dáadáa ni, èmi mo sọ bẹ́ẹ̀, mo sì fọwọ́ ẹ̀ sọ̀yà. Àmọ́ ẹ̀sìn àwọn baba ńlá baba tiwa làwa ó tẹ̀lé o. Ẹ̀sìn àwọn onílẹ̀, ẹ̀sìn tó dáa. Ẹ ń bá ní ti fábò ni ó ti pàdánù ọpọlọ o. Ẹ má jẹ́ ń tàn yín. Èṣù tí wọ́n ń dákọ̀ ọ̀hún, èṣù yàtọ̀ sí èṣù. Èṣù póríṣi méjì ẹ lọ gbárí ṣáàṣì ẹ̀. Wọ́n padà ṣètò lórí ọ̀rọ̀ èṣù. Èṣù kan ń bẹ o tó jẹ́ màlàíkà ní tó Olódùmarè ọba rán wá sílé ayé. Èṣù ọ̀hún làlú ògiri òkú orílẹ̀ oníta olómẹ́lẹ́ fẹ̀jẹ̀wẹ̀ ò láṣọ lé fi mọ̀ kí mọ̀ bóra. Èṣù làlú o, má ṣe mí o. Ọba dákun kọ tún má ṣe ọmọ ẹlòmíì. Ibi ọba ń bọ̀ ni ọmọ lọ. Èṣù làlú o, èṣù yàtọ̀ sí èṣù, èmi mọ̀ sọ bẹ́ẹ̀ fún. Ọ̀tá ń bẹ, èṣù ń bẹ. Ṣé ẹ rí èṣù làlú o? Ẹ dákun o. Ẹ jẹ́ n béèrè kan lọ́wọ́ yín lédè Ìgbò. Who is the present ruler of the world? Olódùmarè ọba ló fi bẹ́ẹ̀. Bọ́ bá jẹ́ yín ni Olódùmarè ọba ń dáyàn tó ń ṣe gbogbo nǹkan lójú ẹ̀ tẹ́jọ wà bíi 5 and 7. Tó wá tàákò kan, tó wá fìgbà kan mọ èèyàn, tó fi amọ̀ yẹ̀pẹ̀ ilẹ̀ ló fi mọ èèyàn. Tó wá ní kẹ́ ẹ forí balẹ̀ fún gẹ́gẹ́ bí PA. Ṣé ẹ forí balẹ̀ fún? Èṣù làlú ò ní gbà o. Èṣù làlú gangan ni present ruler of this world. Tó sì lágbára tó Olódùmarè ọba gan sì respect ẹ̀ tó fún un lágbára ọ̀hún. Ó sì fún un láṣẹ ọ̀hún. Ẹ̀yin onífá o, ẹ̀yin bàbá mi o, bàbá mi Fágbohùn, nídìí ìrókò bọ̀dà, ojúbà yín o. Bàbá mi o, aṣíwájú, nígà ọba aṣíwájú Ṣàngó, ojúbà yín o. Gbogbo àwọn tí wọn ò lè dákọ, mélòó mo fẹ́ dákọ, mojúbà yín. Bàbá mi ẹlẹ́sìn ògo Arólà TV, mojúbà yín o. Ọ̀pọ̀lọpọ̀ ọṣẹ́ yín ń bẹ tí wọ́n ó máa fi síta. Bàbá mi Arólà ẹlẹ́sìn ògo, àbájọ tó Olódùmarè ọba fi ń kẹ́ yín, àbájọ tó Olódùmarè ọba fi ń bùkún yín nígbà tí ẹ̀ ń rọ́mọ èèyàn tó kì í ṣe wọ́n lóore lọ́fẹ̀ẹ́ lófò láì gba tẹ́ńkọ̀bọ̀. Ó níye ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jẹ́ pé wọn ò lọ́kọ mọ́ nílé ayé, tó jẹ́ pé ẹ̀ ń ṣe lóore, ẹ̀ ń fún wọn lówó, ẹ̀ ń bọ́ wọn. Ọ̀pọ̀lọpọ̀ ní ń ta bẹ́ẹ̀ yín jẹ. Nítorí ẹ ká máa ṣe nílẹ̀ Yorùbá ẹ má jẹ́ ń tàn yín. Gbogbo ẹ̀yin tẹ́ ń jìjà ẹ̀sìn,
ìjà ẹ̀sìn kan lọ́kàn nílẹ̀ Yorùbá. Ìjà ẹ̀sìn kan lọ́kàn báyìí. Kìrìsìtẹ́nì mùsùlùmí àtẹlẹ́sìn àbáláyé. Ẹ má jẹ́ ń tàn yín. Ìjà ẹ̀sìn kan lọ́kàn. Àsìkò tá a wà yìí, àsìkò tá a béèrè fún òmìnira ara wa ni o. Kí gbogbo wọn jọ pawọ́ pọ̀. Kájọ pamọ́ pọ̀. Kájọ ṣe n tó yẹ ká ṣe kó lè bá a rí bó ti yẹ kó rí. Àsìkò náà la wà yìí o. Èyí àsìkò tá a mọ búra wa. Tá a mọ ní kìrìsìtẹ́nì ìṣẹ̀sìn gidi. Mùsùlùmí ìṣẹ̀sìn gidi. Àbáláyé ìṣẹ̀sìn gidi. Kì í ṣe tó kàn ní nílẹ̀ Yorùbá. Ẹ má jẹ́ ń tàn yín. Àsìkò tá a gbòmìnira ara wa rè bá bá wá gbà tẹ́ ẹ má jẹ́ ń tàn yín. Ẹ̀sìn àwọn baba ńlá baba wa ní ọ̀padà wá lékè o. Èmi àdìtú ọ̀rọ̀ Olódùmarè ni mo sọ bẹ́ẹ̀. N ò kọ́ńtẹ́nìkẹ́ni lè wí o. Èmi àdìtú ọ̀rọ̀ Olódùmarè. Ẹ jẹ́ ń ṣọ̀tá ara mi fún yín ní fẹ́rẹ́ jógì. Ẹ wò mí dáadáa kẹ́ ẹ tún mi wo. Ìrí tẹ́ rí mi nírìí ọmọkùnrin. Ṣé ẹ rí mi nírìí olòṣì ni? Àbẹ́ rí mi nírìí olùyà? Ẹ lọ bèrè mi lÉkòó dáadáa. Pàápàá jùlọ ní Lagos state government. Ẹ lọ bèrè mi nípa transport àti media. Èmi àdìtú ọ̀rọ̀ Olódùmarè. N ò ṣe fọwọ́rọ́ sẹ́yìn nílùú Èkó. Àmọ́ nígbà tí ìpè yìí dé, mo kọ́kọ́ mo rò pé ṣé láti jẹ́ pásítọ̀ ni àbí iṣẹ́ wo Olódùmarè ọba fẹ́ kí n ṣe? Ṣé kí n dájọ́ lẹ̀ ni? Gbogbo àwọn tó rí sí mi ní kì í sọ̀rọ̀ láti dájọ́ lẹ̀ o. Bàbá mi Ìfakọ́ládé ẹlẹ́mọ̀ṣọ́ awo nílùú Ọ̀yọ́. Owó dé Ọ̀yọ́ Aya mi ló mú mi débẹ̀, kì í ṣèyàn méjì. Olódùmarè ọba bí ọba gbéyàn débi gíga yóò yan ẹnìkan mọ́ni tí ó mú yàn débẹ̀. Mo pàdé aya kan gbà náà. Wọn ò jẹ́ fọwọ́rọ́ sẹ́yìn. Torí ẹ̀ ni mo ṣe mọ́júbà wọn nílẹ̀ Olújì. Ilẹ̀ Olújì kò ní bàjẹ́ fún yín. Kábíyèsí ilẹ̀ Olújì mo sì ń bọ̀ láìpẹ́. Aya mi mú mi dọ́yọ̀ Aláàfin o. Nígbà mo dọ́yọ̀ Aláàfin mo pàdé Ìfakọ́ládé ẹlẹ́mọ̀ṣọ́ awo. Bàbá sọ fún mi pé ibi tó Olódùmarè ọba mú mi lọ́jìnà. Àmọ́ nípa ẹ̀sìn àbáláyé ni. Èmi àdìtú ọ̀rọ̀ Olódùmarè àwí kókó kọ́ lọ́rọ̀ gbọ́ ẹ dákun bọ́ lọ́rọ̀ bá gbọ́ kí ni baba ńlá baba kú ọ lọ́rọ̀ yóò ṣe o. Mo lọ sí gbogbo orí òkè l'Abẹ́òkúta káàkiri gbogbo àgbáyé. Wọ́n jẹ́ kí n mọ̀ pé ẹ̀sìn àwọn baba ńlá baba wa l'Olódùmarè ọba ó ti lò mí. Àti pé iṣẹ́ arẹmọ ni wọ́n sì máa ṣe fún yàn. Tí ó sì máa jẹ́ bí n bá ti pè lẹ́ẹ̀kan. Yóò sì jẹ́ mi ní mẹ́jọ. Mo sì ń ṣe Olódùmarè ọba sì ń gbà fún mi. Wọn ò fẹ́ gbà o. Mo sọ ọ̀pọ̀lọpọ̀ nǹkan nù. Pàápàá jùlọ ọ̀pọ̀lọpọ̀ ọkọ̀ tí wọ́n ń pè ní mọ́tò lédè Èbó. Ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ Olódùmarè pé wọn ò ṣọmọ àtayá nù. Nǹkan ṣe o. Mo rìn fún odidi bí ọdún 5 gbáko. Orí òkè kan sórí òkè míì. Lórí ọ̀rọ̀ pé ká ṣiṣẹ́ arẹmọ fún yàn. Ká sì gba ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ń kú lọ́lẹ̀ kúrò lọ́wọ́ ikú òjijì. A sì ń ṣe ń jẹ́ Olódùmarè ọba nísìnyí ó jẹ́. Ìdínú tá a fi fara mọ́ àwọn kan o. Tó Olódùmarè ọba ti gbà fún. Tó Olódùmarè ọba fi sáàyè náà. Àwọn bíi bàbá mi Ẹlẹ́sìn Ògo Arólà. Wọ́n tún máa dákọ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn. Bàbá mi kan ń bẹ ní Kwara nílọrin. Ó jẹ́ pé wọ́n jọ mọ̀mọ́dẹ́kẹ́. Wọn ò lè ṣe kán mọ́ fi ti bàbá tó bí wọn lọ́mọ ṣe. Wọn ò ní bẹ́ẹ̀ bá ti ṣiṣẹ́ ìyẹ́ bó bá ti jẹ́. Ẹ ṣàdúrà fún bàbá àwọn. Wọ́n sọ̀rọ̀ wọn nípa ètò mi. Ẹnìkan mo fẹ́ máa sọ̀rọ̀ ẹ̀ nínú ètò mi kan. Bàbá mi Ẹlẹ́sìn Arólà TV. Àwọn ni mò ń sọ̀rọ̀ wọn lọ́wọ́ báyìí. Èmi gangan gẹ́gẹ́ bí àdìtú ọ̀rọ̀ Olódùmarè. Bí ẹ bá wádìí mi dáadáa. Sọ́ni mú mi ọdẹ rínú ni. Èèyàn dédé jẹ́ ọdẹ nílẹ̀ Yorùbá. Àwa náà bá lé ni. Gbogbo bí tí n bá ti dé, wọ́n sọ pé kí n padà sórí ìrun baba ńlá baba mi. Òòṣà tí wọ́n ń ṣe ń bẹ̀ kí n lọ rè gbé dìde. Àwọn ẹ̀gbọ́n mi tó jẹ́ pásítọ̀ ò mọ̀ o. Ìyá mi gan mo fi pamọ́ fún wọn ni.
àmọ́ mo láǹfààní láti bá ìyá tó bí bàbá tó bí mi lọ́mọ nílé ayé kó tó di pé wọ́n lọ sọ́run àjàǹtẹ̀, kó tó di pé Olódùmarè pè wọ́n sọ́dọ̀. Wọ́n sọ ọ̀pọ̀lọpọ̀ àṣírí fún mi àtàwọn nǹkan tó ṣókùnkùn tó ṣe pamọ́. Tọ̀nkẹ́rẹ́ o, Olúwátẹ̀dó o, mo kí yín o, ẹ kú bẹ́lẹ́dùwà ti pé orí. Ìlú ńlá ni ìlú yìí, ìlú àbàmì ni. Èmi mọ̀lẹ̀ pé nílùú àbàmì torí mo lè fi ọwọ́ sọ̀yà pé ọmọ bíbí ìlú Tọ̀nkẹ́rẹ́ ni mí. Torí pé Tọ̀nkẹ́rẹ́ yìí ṣe ìlú kan o, ìlú tó ṣọ̀wọ́n nílẹ̀ Yorùbá ni. Tọ̀nkẹ́rẹ́, tọ́mikẹ́rẹ́, bọ́ ọba tọ́mikẹ́rẹ́ o gbé. Mo ń bọ̀ lórí ìtàn Tọ̀nkẹ́rẹ́ láìpẹ́ láì jìnnà, gbogbo ẹ̀yin olólùfẹ́ rẹ̀. Tọ̀nkẹ́rẹ́, ìlú tó lé ní 200 ìlú ni. 200 agbègbè ni wọ́n parapọ̀ tí wọ́n di Tọ̀mikẹ́rẹ́. Látijọ́ wọ́n ṣọ̀tàn rẹ̀, wọ́n sì dé kà, wọ́n balẹ̀ sí yín lọ́rùn. Ẹ gbọ́ ìtàn Tọ̀mikẹ́rẹ́. Àwọn alágbára agbègbè kan ni wọ́n parapọ̀ tí wọ́n di Tọ̀mikẹ́rẹ́. A sì gbárí ṣáàṣì lórí ẹ̀. Ìlú táwa yìí ti ṣe kékeré dàgbà ni. Ìlú ọ̀hún bẹ ní agbègbè Ayédáadé local government, ṣùgbọ́n inú Ifẹ̀ North ní ń bẹ, ṣùgbọ́n wọ́n mú wọnú ara wọn ní. Ibẹ̀ làwa ti jáde wá, ẹ má jẹ́ ń tàn yín. Bọ́ ọba Tọ̀mikẹ́rẹ́ o gbé, ìlú tó gùn ò lè kó ni nílẹ̀ Yorùbá. Ẹ̀yin ọmọ ilẹ̀ Yorùbá lè mọ̀ o. Bẹ́ẹ̀ bá ń gbọ́ ìlú Tọ̀mikẹ́rẹ́, ẹ ń bá wá láti ìlú náà, bẹ́ẹ̀ bá ṣàṣì ìran bèbí ni, ẹ má jẹ́ ń tàn yín. Èmi àdìtú Olódùmarè ni mo ti sọ bẹ́ẹ̀. Mo yé sọmọ àlè ìlú náà, ọmọ ọkọ bẹ̀ ni mí. Ẹ wádìí mi, ẹ wò mí kẹ́ ẹ tún mi wò dáadáa. Ẹ ń bá darí ṣapá o. Ẹ̀yin iná tá a bá dá fún ẹyẹ ẹgún, ẹyẹ mi láfiṣú oje. Ọwọ́ tó gẹ̀dẹ̀ bá sì gbé, ara ẹ̀ ní fi náà. Bó ṣe rí inú mo sọ fún yín, ṣáàmù ni, ẹ má jẹ́ ń tàn yín. Ẹ dákun, ò ní pẹ́ lórí ọ̀rọ̀ yìí, jẹ́ ń ṣe àfún yín iṣẹ́ kan. Nílẹ̀ Yorùbá káàárọ̀ oòjíire, ẹ jẹ́ á kọ́kọ́ tọ́jú ara wa. Àlàáfíà lára wa ni ló ṣe pàtàkì, iná ló ṣe kókó. Èmi àdìtú ọ̀rọ̀ Olódùmarè, àdìtú ọ̀rọ̀ healing center, ó ti dé o sórí àgbàgbé. Torí ní Olódùmarè ọba fi rán mi sílé ayé nu. Àwa ò sì ní ṣe nǹkan kan ká wá fi dúdú pe funfun fún yín láṣẹ Èdùmàrè. Torí Olódùmarè ọba ń lọ rán mi iṣẹ́. Bí n bá ṣe nǹkan tó yàtọ̀ sí iṣẹ́ tó Olódùmarè ọba rán mi pé kí n fi ran ọmọ aráyé, kí n fi ṣe wọ́n lóore. Bí n bá ṣe nǹkan tó yàtọ̀ sí, Olódùmarè ọba sì bí mi léèrè wò. Iṣẹ́ àrẹ̀mọ ni o, àrẹ̀mọ ni. Bẹ́ẹ̀ bá lẹ́ni tó láìsàn ara kan, ẹ béèrè fún látọ̀dọ̀ tiwa. Kódà bẹ́ẹ̀ lówó, àwa yóò fún yín iṣẹ́ lọ́fẹ̀ẹ́, má jẹ́ ń tàn yín. Olódùmarè ọba ìlọba tí ń bá màálù tí ò nírù, tí ń bá lé ṣinṣin, ńlọrọ̀ tiwa o. Ilẹ̀ Yorùbá o, ọba aládé o, ẹ̀sìn, ìwà, àṣà, ìṣe, àtọ̀húnrìnwá, àwọn onílẹ̀, òmìnira. Gbogbo ẹni tó bá ní infection, gbogbo ẹni tó bá ní high blood pressure, gbogbo ẹni tó ní low sperm count, gbogbo ẹni tá a bá ti ta ọfà, stroke àbí tó ti jẹ poison lójú ayé àbí lójú oorun, gbogbo ẹni tó tútù gbáàyà bá ń ṣe, àbí cough bí àṣà àwọn eléèbó tí wọ́n ń pè ní ikọ́, àbí kóòdù, òtútù àyà, àìrórun sùn, ìdí yíyọ, àbẹ́yìn tí ń yàgbẹ́ ẹ̀jẹ̀, oògùn ojú, ẹni tójú kan ti re lédè, àbí tójú ẹ̀ tó ní kátàráìsì bí àṣà àwọn eléèbó, tójú rẹ̀ ti ń ṣe bàìbàì, ti ń wò bàìbàì. Ẹ jẹ́ dẹ́rẹ́bà ni ẹ̀ láǹfààní láti ríran rọ́ọ̀kan mọ́. Bẹ́ẹ̀ bá ń wa mọ́tò lálẹ́, iná tó bá ti tàn sí yín lójú báyìí, wọn bí yín dá ẹ lọ padà kọlu kọ́fẹ́ẹ̀tì yìí. Ẹ̀yin náà ẹ súnmọ́ bí o. Ẹ̀yin tẹ́ ẹ bá ní stroke, kò
kò sí nǹkan tí ń bẹ tó jẹ́ àìsàn ara tó lódùmarè ò ṣe ìwòsàn rẹ̀ sílẹ̀ fún wa. Ṣèbóun ló déwé ló dégbò ló dá gbogbo nǹkan ló ní ká máa jọba lórí wọn, ká máa lò wọ́n lolódùmarè ọba dá wọn fún. Ẹ̀yin tẹ́ ẹ ní breast cancer, ẹ má jẹ́ ń tàn yín o. Breast cancer, bí n bá gbọ́ breast cancer, omi a máa dédé jábọ́ lójú èmi àdìtú ọ̀rọ̀ olódùmarè. Ó yé mi, ó yé Ẹlẹ́dàá mi, àmọ́ ó dùn mí tó jẹ́ pé wọn ò tí bẹ̀rẹ̀ ńgbà tí breast cancer tí ń sọra ìdí tí ń gapá níwájú tèmi. Ó dùn mí ńgbà náà tí èyí sàsìkò yìí, ṣùgbọ́n olódùmarè ọba ló mọ gbogbo ohun tẹ́dá ò mọ̀. Breast cancer yàtọ̀ sí nǹkan tá à ń pè ní kòkòrò ọyàn. Ọ̀tọ̀ ni breast cancer, ọ̀tọ̀ ni kí kòkòrò móbìnrin lọ́yàn. Ṣé ẹ mọ̀ pé ọyàn míì á dédé máa wú tí kan ó tóbi jù kan lọ? Kòkòrò tọ́mọ ò gbọ́dọ̀ fà ní o. Àwọn nǹkan míì á tún máa ṣẹlẹ̀ tó jẹ́ pé ọyàn náà ó lè gbandi ni. Ó yàtọ̀ sí breast cancer. Ká má fi nǹkan làpálàpá wo ẹ̀tẹ̀. Ẹ lè máa lo oògùn breast cancer fún kòkòrò ọyàn, ẹ sì lè máa lo oògùn kòkòrò ọyàn fún breast cancer. Méjèèjì yìí papọ̀ mọ́ra wọn ni. Ẹ má jẹ́ ń tàn yín, iṣẹ́ rẹ̀ ń bẹ ńlẹ̀ bìbà, yóò lọ kíákíá ní wárawára ní wèrè ṣe ṣàní. Ẹ má jẹ́ ń tàn yín. Headache, orí fífọ́, ẹ̀fọ́rí túlu àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ṣé ẹ mọ̀ pé ní máa ń yọrí sí stroke? Ẹni tó rí bá ti ń fọ́ wẹ́lẹ́wẹ́lẹ́ lápá kan ẹ̀gbẹ́ kan orí, ń fọ́ mọ́ pàkọ́, ní máa ń padà yọrí sí stroke ni. Ẹ má jẹ́ ń tàn yín. Ẹ ṣètọ́jú ara yín. Olódùmarè ọba ló dá wa, ó sì dá tọ́jú ara mọ́ ní tá fi máa tọ́jú ara wa ó dá. A wà ń fi àìmọ̀kànmọ̀kàn, a wà sọ pé Jésù mi o, Jésù mi o. Jésù níbo? Jésù ò ní kẹ́ mọ́ lò. Ẹ̀sìn ara àtọ̀rìn wá ni. Ẹ jẹ́ á fi tó lódùmarè ọba dá mú wa nílẹ̀ Yorùbá ká fi tọ́jú ara wa. Ṣé ẹ mọ̀ pé mọ̀ sọ pé olódùmarè ọba tó dá wa, ó dá wa kó ni. Kọ̀ǹṣífù ńkọ́? Ẹni tí ò róyún ní. Oríṣiríṣi nǹkan ni máa ń fa ìróyún ní o. Ẹ má jẹ́ ń tàn yín. Ó lè jẹ́ lára obìnrin, oyún ìjú. Oríṣiríṣi nǹkan ni máa ń fà á. Ẹ̀dà gan lè fà á. Ẹ̀dà méjì ló wà o. Ẹ̀dà dùbúlẹ̀ àtẹ̀dà nàró. Bẹ́ẹ̀ èèyàn bá nẹ́dà dùbúlẹ̀, bó bá ti lájọṣepọ̀ tán pẹ̀lú ọkọ ẹ̀, bọ́kọ ẹ̀ bá ti dìde, gbogbo nǹkan òun ni ó sì dànù lórí dùbúlẹ̀ tó wà. Bó bá sì jẹ́ ẹ̀dà jókòó àbẹ́dà nàró ni, bó bá ilé dìde nàró, gbogbo ẹ̀ ni ó dà á lẹ̀ wàràwàrà. Iṣẹ́ ń bẹ, má jẹ́ ń tàn yín. Kọ̀ǹfàmù ni. Kọ̀ǹfàmù ni bí àṣà àwọn eléèbó. Àrán mùjẹ̀mùjẹ̀. Ẹni táran mùjẹ̀mùjẹ̀ bá ń ṣe, ó ń tọ̀hún ó rò pé òun ò sí nílé ayé mọ́ ni, yóò rò pé ọ̀run lòún wà, àbí kó òun wà nínú frampánù. Bẹ́ẹ̀ ni àrán mùjẹ̀mùjẹ̀ yìí máa ń dá ọ̀pọ̀lọpọ̀ lágara, ń ṣọmọdé ń ṣàgbà. Gbogbo ẹ̀yin olólùfẹ́ mi àdìtú ọ̀rọ̀, ẹ dákun o. Wọ́n ṣe àwáfẹ́ léyìí ṣọ́ tá à ń ṣe lásìkò yìí fún yín ni. Èmi àdìtú ọ̀rọ̀ olódùmarè yín kan yìí náà ni o. Ẹni tí wọ́n bá ń fìyà jẹ, tí wọ́n ń jayé fàmílétè tutọ́ lágbègbè ẹ̀, ẹ kàn sí èmi àdìtú ọ̀rọ̀ olódùmarè. Ẹyẹ méje jàṣà. Wọ́n dà yín lò ní wàrà ṣe ṣà. A ṣèbí olódùmarè, a sì jáde fún ọtán fónítọ̀hún. Olódùmarè ọba ó sì gbà fún wa. Ẹ̀yin tán bá fi ipá gbowó lọ́wọ́ yín, wọ́n padà jáde fún wọn, wọ́n sanwó yín. Iṣẹ́ tó lódùmarè ọba rán mi nù. Bàbá mi Ẹlẹ́sìn Ògo Arólà TV, mẹ́ńtọ̀ mi nù. Bàbá o, ìbá yín yóò mọ tú yín ṣe. Ẹ̀ní wálẹ̀ láṣẹ Èdùmàrè. Wọn ò gbọ́dọ̀ ṣe kí n má fi ti yín ṣe. Bàbá o, bẹ́ẹ̀ bá rí èèyàn kan nílẹ̀ Yorùbá tó bá wà lórí pé kò ń fún yàn níṣẹ́ lọ́fẹ̀ẹ́, tó wà lórí pé kò ń ṣèwòsàn fọ́mọ aráyé,
ẹ bá mi pọ́nlé o. Gbogbo ẹ̀yin tẹ́ ń sọ pé àwọn kan ẹlẹ́bọ ni wọ́n. Ṣé rí pé gbogbo ohun tí ń lọ lórí ọ̀rọ̀ ẹlẹ́bọ ilẹ̀ Yorùbá, ẹ̀sìn ìjà, ẹ̀sìn ẹlẹ́yàmẹ̀yẹ, ẹlẹ́sìn mẹ̀sìn, bàbá yìí ọ̀bá yín dá sí. Ẹ bá ronú ara yín o. Bẹ́nilí, ẹ dákun o. Ẹ lọ wá nǹkan ṣe sọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀. Ìyá mi o, Afọlábí Mokúnfáyọ̀ lẹ́kìtì. Ojúbà yín, mo rẹ̀spẹ́tì ẹ̀mí tí ń bẹ nínú yín ẹ̀ ní ṣìṣe láṣẹ Èdùmàrè. Yorùbá wuyì. Gírámà mọ̀ ń pè yín. Ó yà mí lẹ́nu bẹ́yìn ṣe máa ń dá ọ̀pọ̀lọpọ̀ àwọn tó fẹ́ bà yín ló kọjá ní social media lóhùn tí ó yẹ kẹ́ dẹ́nikẹ́ni lóhùn. Ẹ bá fàwa ọmọ gbínísìn yìí sẹ́nu ẹ̀. Ìyá, wọ́n fẹ́ máa fi yín ní followers ni. Bí n bá jáde fún kọ̀ọ̀kan wọn, àyà wọn ò já o. Ọmọ olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ṣàjọ ní gbogbo wa. Ilẹ̀ Yorùbá ó gbàtúnṣe. Ilẹ̀ káàárọ̀ oòjíire. Bá a bá gba Yorùbá nation tán, wàláì tàláì súnmọ́ bí láìlàsílà wà. Yorùbá nation ni ó jẹ́ orílẹ̀-èdè tó dáa jù ní gbogbo àgbáyé. Àwa yìí ti rí ní Olódùmarè ti fi hàn wá. A sì fọwọ́ ẹ̀ṣọ́ yà ni o. Ẹ dákun ẹ jẹ́ n ṣe àfúnyín iṣẹ́ kan. Ẹ̀yin olólùfẹ́ mi àdìtú ọ̀rọ̀. Mo kọ́kọ́ ṣèbà ẹlẹ́sìn Ògo Arólà TV. Ara àwọn iṣẹ́ tí wọ́n ní tó sì ń jẹ́ bí idán. Àwa yìí ti dán wò àti ṣe fọ́pọ̀lọpọ̀. Ó sì ti jẹ́ bí idán. Ó gbé orí àkùkọ o. Ẹ ń bá mọ gbé orí àkùkọ. Wọ́n ń pè ní boraginazi. Èdè ìbónú ẹ má jẹ́ ń ká léyìn. Boraginazi ni bàbá ń pè. Oríṣiríṣi èbó ni bàbá yìí a máa sọ. Ìbá o. Ó gbé orí àkùkọ o. Fẹ́ni tí ọ̀bá mọ̀, ẹ bá jẹ́ ń fi hàn yín. Ó gbé orí àkùkọ kan ń bẹ níbí. Àwa ti já sí bí a fẹ́ ṣe fún yẹn ni o. Bàbá sì ti ṣe ẹ dákun ẹjẹ́ jẹ́ o. Yóò sì jẹ́ torí a ti ṣe fọ́pọ̀lọpọ̀. Ó sì ti jẹ́ fún wọn. Ọ̀pọ̀lọpọ̀ ojú tó ti re lédè wọn. Ìlú Olódùmarè ọba ti fi lókè là. Ẹ wo ewé yìí. Ó gbé orí àkùkọ ni wọ́n ń pè làwa ń pè lọ́dọ̀ tiwa. Ẹ ń bá mọ̀ dáadáa ó lè ṣò lórí. Bẹ́ẹ̀ ṣe lo gbé orí àkùkọ náà rí ló ṣe wà yìí. Ẹ já tèṣotèṣo ẹ lò tèṣotèṣo ni kó lè bá jẹ́ dáadáa. Ẹ bá jẹ́ kó jẹ́ tòòjọ́ tá a já lóòjọ́. Àárọ̀ yìí làwa jẹ́ léyìí o. Òní náà là á sì lò. Bẹ́ẹ̀ ni ó gbé orí àkùkọ. Wọ́n ń pè nǹkan kan ní black seed. Àní ń bí. Ṣùgbọ́n wọn ó bá wa gbèdé láìpẹ́. Torí a fẹ́ ṣiṣẹ́ náà léni. Black seed là ń pè. Dúdú báyìí náà ni. Wọ́n bá ń gbé síbì kan àwọn lẹ́kùlẹ́jà ní. Bẹ́ẹ̀ bá dá wọn bì kan náà wọ́n gẹ̀ẹ́tì ẹ̀ fún yín. Wọ́n ń pè nǹkan kan ní ginger. Ẹyin méjì náà péré lọ́lọ́. Ó dàbí ìgbà pé àwa gan ti ní ginger ń bí. A ní ginger ń rà yín. Ginger. A fi ginger. A fi hàn láàrin. Ní tí wọ́n ń pè ní ginger. Ginger wo. Ẹ má bínú ẹ̀yin lólùfẹ́ mi. Ginger. Bàbá níná lórí mi. Ẹ dákun. Ẹ béèrè pé ká lọ rèé gbérú ẹ̀ wá ni. Wọ́n ó sì wá fún yín. Ginger. Mo ti rí ginger o. Ginger ń bẹ hàn yín. Wọ́n ó sì fi hàn yín. Ginger. Ẹni tí wọ́n ń pè ní ginger ni. Ẹ ń bá dà mọ̀. Ginger ni. Bẹ́ẹ̀ bá dọ́dọ̀ àwọn lẹ́kùlẹ́jà. Wọ́n ó fi ginger hàn yín. Atalẹ̀ ni wọ́n ń pè é lédè Yorùbá. Ginger. Wọ́n ń pè nǹkan kan ní gálíìkì. Àlùbọ́sà áyù. Gálíìkì rèé. Gálíìkì funfun báyìí náà ni. Bẹ́ẹ̀ bá là á. Ẹ rí ó wà láwẹ́láwẹ́ ni. Gálíìkì ni wọ́n ń pè. Gálíìkì.
ẹ̀rí tọwọ́ mi báyìí mo ti là. Gálíìkì ni wọ́n ń pè. Méjì péré náà ni ginger, méjì ni gálíìkì. Ẹ sì kó orí àkùkọ tí mo fi hàn yín ewé ọ̀hún. Ẹ kó ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ mọ́. Ẹ sì fi black seed díẹ̀ náà sí. Wọ́n ń pè kankan ní fùfú olókun. Àwọn kan máa ń pè ń kùkú olókun. Oríṣiríṣi orúkọ ni wọ́n ń pè, wọ́n fi hàn yín. Ẹ̀yin olólùfẹ́ mi àdìtú ọ̀rọ̀. Àwa ti rìn ìrìnkèrindò adúláwọ̀ ni Lomé lọ́nà Ghana ní parọ́ fún ibẹ̀ làwa ti lọ kó fùfú olókun wá. Fùfú olókun yìí àdìtú ni nǹkan náà níwájú Olódùmarè ọba. Ìmọ̀rìn ni, ìmọ̀rìn nínú omi. Olódùmarè ọba ló dá, ó dá fún ọ̀pọ̀lọpọ̀ òwòsàn. Iṣẹ́ tí fùfú olókun ṣe pọ̀. Mo dé etí òkun Lomé, ẹ̀rù Olódùmarè ọba bà mí, mo tún júbà Olódùmarè. Fùfú olókun ìkan rè, ẹ rí bó ṣe wà báyìí. Fùfú olókun, mo mọ ohun tó Olódùmarè ọba fi dá sínú òkun. Ẹ jẹ́ ń fi ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ hàn yín. Fùfú olókun, nǹkan kan ń bẹ tó jọ mí lójú lórí ọ̀rọ̀ fùfú olókun ọ̀hún. Bẹ́ẹ̀ bá wò ó dáadáa, oríṣiríṣi ni àwa ní tó pọ̀ lọ́wọ́. Ẹ bá dọ̀dọ̀ lẹ́kùlẹ́jà ẹ̀ rí, ó kàn lè ti pẹ́ ni. Fresh one làwọn eléyìí. Àwa ṣẹ̀ṣẹ̀ mú létí òkun ni. Bọ́bá tá kó kan olókun ní máa ń tì wọ́n jáde. Àwa gbá àwọn rìsáàsì kan tí wọ́n mọ̀ ṣètò kan fún yín nípa ọ̀rọ̀ fùfú olókun. Torí àwa débì kan, bẹ́ẹ̀ bá débẹ̀ bí bá wò ó dáadáa. Nǹkan kan ń bẹ níwájú fùfú olókun tó jẹ́ pé orí tínrín báyìí lórí ẹ̀ ti fi máa ń rí. Ibẹ̀ lọ́pọ̀lọpọ̀ ẹ̀ wà. Mo ṣètò fún yín lórí ẹ̀, mo gbá rìsáàsì fún yín. Fùfú olókun yìí, ẹ wà á há ẹyọ kan ti tó. Ẹ gùn dáadáa yọ kùnná pẹ̀lú àwọn nǹkan tá a pẹ̀lú ẹ̀ yìí. Nígbà ẹ bá kún gbogbo ẹ̀ pọ̀ tó bá kúnná, ẹ ṣọ di powder ni. Ẹ ṣàṣì lé fòdìdí ọjọ́ 6. Kì í ṣe inú oòrùn lẹ ṣàṣì. Ẹ ra ṣàṣì bí kan tátẹ́gùn ó ti máa fẹ́ sí i lẹ́yìn tẹ́ bá ti gún gbogbo ẹ̀ pọ̀ tó ti kúnná. Bátẹ́gùn bá ti fẹ́ sí i fọ́jọ́ 6 gbáko. Ẹ wà tún lọ, yóò di powder. Ilé fi máa mú pọ̀. Láàárọ̀ ni. Ẹ má fọtí lò. Láàárọ̀ ẹ má fi mú kọ ni. Ẹ má jẹ ǹtàn yín. Mo mọ bá Aisan Ojú náà ṣe fẹ́ lágbára tó. Yọ lọ ni o. Àmọ́ odidi oṣù 3 gbáko lẹ́ fi lò. Ẹni tó bá kàn fẹ́ prevent ẹ̀, ìní ò lò fóṣù kan péré. Àmọ́ ẹni tó jẹ́ pé ojú ẹ̀ ti relédè, ojú ti bàjẹ́ pátápátá, ojú náà ó padà là ní ọmọ jẹ ǹtàn yín. Níwọ̀n ìgbà tó mi ojú náà ò bá ti dànù, yóò padà là ní. Olódùmarè ọba ń lọ dá, ó dá gbogbo nǹkan yìí fún ìwúlò àwa ọmọ adarí òun. Bẹ́ẹ̀ ni. Ẹ̀yin olólùfẹ́ mi àdìtú ọ̀rọ̀ o. Wọ́n ṣe àfiṣẹ́ kékeré yìí lẹ̀ fún yín ni. Ẹni tá ìṣàn ara bá ń ṣe àbí tó fẹ́ nǹkan ara mọ́ tá a dákọ nínú ètò wa yìí, ṣóòkì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ kàn sí èmi àdìtú Olódùmarè. Iṣẹ́ tó Olódùmarè ọba gbé rán mi nù. Wọn ò ní fi gbá kan bọ̀ kan nínú. Bí n bá ṣe, bí n bá yà kúrò lọ́nà tó Olódùmarè ọba rán mi kí n máa fi ṣọmọ aráyé lóore. Olódùmarè ọba ó sì bí mi léèrè wò. Mo níyàwó mo bímọ o. Olódùmarè ọba ó bá mi kẹ́ wọn, ó bá mi tọ́jú wọn o. Ilé ayé tá wà iṣẹ́ mọ̀ pé ìgbà tá kú àmọ́, irú kú tá kú àti ibi tá wà tá ti kú kò ṣẹ̀dá tó mọ̀ láyé. A gbọ́dọ̀ ṣe dáadáa. Èmi yìí, mo mọ iye ọkọ̀ tí mo ní. Mo mọ iye tí mo ní kó Olódùmarè ọba tó pè mí. Ṣùgbọ́n nígbà tí mo ti gbà láti jẹ́ṣẹ́ tó Olódùmarè ọba rán mi, mo gbọ́dọ̀ fọkàn àtàrà kankan ṣe ni. Bí n bá wá ní ọ̀tá lẹ́nu iṣẹ́ tí mò ń ṣe. Àwọn onítọ̀hún àṣìbá wọn kú bájá ṣe kú tó ń tògbòrò.
wọ́n á sì bá wọn wọlé bákùntàn ṣe wọlé tó ń ti bọ̀lọ̀bọ̀lọ̀ lọ́rùn. Ilẹ̀ ògẹ́rẹ́ afọkọ́yẹrí alápòrí tó máa ráyé pè lálápòkà. A sì bá mi kánjú gbá wọn ọ̀tá tèmi níbi kàlòkàlò. N ò ṣe bí o, n ò ṣe kà. Gbogbo ẹ̀yin lólùfẹ́ mi. Èmi àdìtú ọ̀rọ̀ náà ni tí mo máa ń dé kà ní gbogbo ìgbà. Follow page mi. Ẹ máa bá mi share àwọn ètò mi lóríṣiríṣi. Mo ti dé o. Àdìtú ọ̀rọ̀ Olódùmarè Healing Center àti dé a mọ̀ fún yín láwọn iṣẹ́ lóríṣiríṣi. Ẹ ń bá fẹ́ kàn sí mi àdìtú ọ̀rọ̀ Olódùmarè. Bóyá ẹ fẹ́ ṣe àrẹ̀mọ, ẹ ní àìsàn kan lára, tẹ fẹ́ kó Olódùmarè ọba ó bá yín gbọ̀n dànù. Wọ́n ó bá yín fòótọ́ ọ̀nà ṣe o. Olódùmarè ọba rí mi. Ẹ kàn sí WhatsApp mi +225 0555 708 354 +225 0355 708 354. Bẹ́ẹ̀ ni, bẹ́ẹ̀ sì kàn sí nọ́mbà mi ti Benin Republic +229 570 277 63 +229 570 277 60. WhatsApp méjèèjì bẹ́ẹ̀ sì pé yóò lọ torí Benin Republic làwa ṣì wà lásìkò yìí. Tó ẹ̀yin tẹ́ bá láìsàn ara kan, ẹ má fara yín pamọ́ o. Ẹ tọ́jú ara yín kó má jẹ́ pé ńgbà tẹ́ ẹ bá kú tán, Olódùmarè ọba ó bi yín léèrè wò pé ńgbà tẹ́ ẹ láǹfààní láti tọ́jú ara yín ilé ayé kí ló dé tẹ́ ẹ pa ara yín. Ẹ má die in silence. Ẹ má kú síbi tó jẹ́ pé kò yẹ kẹ́ ẹ kú sí. Lásìkò yín ọba tí tó ẹ má fúnra yín fọwọ́ ara yín pa yín ra yín. Èmi àdìtú Olódùmarè ni mo sọ bẹ́ẹ̀. Bàbá mi Ẹlẹ́sìn Ògo Arólà TV ìgbà yín o. Wọ́n tún máa sọ̀rọ̀ nípa àwọn míì láìpẹ́ láì jìnnà. Tó, mo dúpẹ́ lọ́wọ́ Olódùmarè. A dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin olólùfẹ́ wa.